wọ́n ní pé ká bíṣọ́ọ̀bù kan mọ́bi títí ń bọ́ ọmọ ìjọ sùn. Ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ máa ń gbà fún àwọn adarí ẹ̀sìn pé kí wọ́n máa lò yín kán máa bá yín sùn yìí bó lẹ ṣe ń ṣe ná. Pátápátá kó wá sunkún sí ọ pé ìyàwó òun ò kí ń gbà fóun wàá dẹ̀ sọ fún un kó lọ kọ̀ ọ́ lẹ̀. If any man come and tell you pé ìyàwó òun kò kí ń gbà fóun ẹ sọ fún un kó lọ kọ̀ ọ́ lẹ̀. Tell him to go and kọ̀ ìyàwó yẹn lẹ̀ because báwo lẹ ṣe máa gbà fún àwọn ọkùnrin kán máa bá yín sùn láì jẹ́ pọ́n fẹ́ yín. Ṣé ẹ fẹ́ di permanent girlfriend ni àbẹ́ fẹ́ di permanent mistress? Most especially àwọn ẹlẹ́sìn bí àwọn Christian yẹn wọ́n láwọn ò lè fẹ́yàwó méjì. Ẹ̀yin wọ́n tó bá lè fẹ́yàwó méjì kọ́ yóò lè dóbò méjì náà. Because I don't know how person go dey sleep with you tẹ̀dẹ̀ mọ̀ pàdarí ẹ̀sìn ni yóò sì tún mọ̀ gun púpìtì yóò mọ̀ sọ wípé ẹ mọ̀ ṣe panṣágà ẹ mọ̀ ṣàgbèrè. Bó lẹ ṣe ń ṣe ẹ wá fi sí comment section. Ọkùnrin tí ó bá ti lè fi ọṣẹ ìyàwó kọ́ mọ́ bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ polygyny èé ṣẹ̀ṣẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ òun ni àgbèrè àti fornication panṣágà àwọn yẹn ni ẹ̀ṣẹ̀. Èèyàn fẹ́ ìyàwó ní ṣùlọ́kà is not a sin. Tí ó bá ti lè fi ọ tell him to go and carry his cross. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá yẹ pé ìyàwó rẹ̀ ò kí ń gbà fún ni problem ti tiẹ̀ nìyẹn ṣé wọ́n ló fẹ́ ìyàwó yẹn fún ni. Bí ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ tara yín lọ́pọ̀ ńgbẹ́ bá wọn tara yín lọ́pọ̀ tán àwọn ìyàwó wọn sì máa pè yín lóníṣekúṣe wọ́n sì máa pè yín gbọkọgbọkọ ẹnu wọn ò ká àwọn ìyàwó wọn mọ́ ẹ̀yin náà wàá máa fi ṣàyè ibẹ̀. Báwo lẹ ṣe ń ṣe bẹ́ẹ̀yàn bá tó sí ẹ yóò fẹ́ ẹ ní bẹ́tẹ́ bá ti tora yín sípò àlè tẹ́ tora yín sípò girlfriend ipò yẹn náà lẹ máa wà forever because I don't know àwọn pictures yẹn dẹ̀ wà all over ni most àwọn tó ń claim pé monogamy làwọn ń ṣe irọ́ ni wọ́n ń pa girlfriend wọn ò níye kò sí nǹkan tó wà nù tó burú nu pé kéèyàn ò fẹ́ yàwó ẹyọ kan kó dẹ̀ faithful sí bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé either by reason of anything lórí ọ̀fẹ́ àti faithful sẹ́yọ kan yẹn mọ́ then you whatever you want to do you do it rightly wàá do it rightly ni tí ò bá ti lè fẹ́ ṣe ìyàwó kó mọ̀ bá tiẹ̀ lọ tó náà bá ti lè kò lè fẹ́ yàwó méjì kó soko rẹ̀ lókun ńgbà àṣírí bá wá tú nísìn tí ò sákọọ́lẹ̀ pé fẹ́ra yín ẹ lọ fẹ́ra yín sùn lọ́kàn bí kan rí you know kí lẹ fẹ́ wàásù fún ọmọ ìjọ mo béèrè wò bá bá fẹ́ yàwó mi ìbíàbá náà ní wá ṣọ́ọ̀ṣì rẹ mọ́ wọ́n gbé báàgì wọn wọ́n mọ́ ọ lọ ṣé wọ́n lọ ń ta salvation ni Jésù nìkan ló ní salvation lọ́wọ́ ó sì ti fún wa yes kì í ṣe ṣọ́ọ̀ṣì yẹn kì í ṣe bẹ́ẹ̀ ní ojú ọ̀nà eternity Jesus is the only road to eternity tí wọ́n bá ti gbọ́ pé pásítọ̀ kan fẹ́ yàwó àwọn òré ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ̀ alábàádé sá kálukú ọmọ bá tiẹ̀ lọ àbíbó bíṣọ́ọ̀bù wọn pásítọ̀ tí wọ́n máa ń doyin bó lẹ ṣe máa ń ṣe ẹ sọ ní comment section bó lẹ ṣe máa ń ṣe èèyàn wà bọ́ ọkọ wa máa bóun sùn ẹ sì gbà fún wọn ẹ máa ṣe pamọ́ oko tẹ́ ẹ dó tẹ́ ẹ lè proud sọ pé ẹ dóko o oko téèyàn lè proud sọ pé òǹdó ń lo kó ọkọ èèyàn alive and direct bí oko tẹ́ ẹ dó tẹ́ ẹ ní lè proud ẹ pé ẹ dóko kí láǹfààní oko yẹn ò láǹfààní nínú ìgbésí ayé ẹ ń bá ti wá bọ́ tó bá ti ní Christian lóhun ìyàwó òun ìṣe dáadáa sóhun kìnnìkan sọ fún kó lọ ọkọ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀ tí ọba lè fẹ́ yàwó méjì tell him to go and divorce his wife tó bá lè fẹ́ yàwó méjì tí wọn náà sì lè ṣe yàwó kékeré tó olówó lọ́tọ̀ wà òkè ọ̀múra sí i wọ́n pé ká ẹ máa ń làbò fún èèyàn ìdí ní mọ̀ pé wọ́n já darí ẹ̀sìn wọn lè fẹ́ yàwó méjì orí ibú tó tó láyé yóò sí o orí ibú tó tó bá ń láyé yìí kò sí.